Ẹ̀yin aráalé, èwo lẹ ṣe dáadáa la bá yín. Àwọn aráalé ń kọ́ ṣàlàáfíà ní gbogbo ilé wa. Gist tèní òun ní pé wọ́n ní inú Kábíyèsí dùn sí èsì tí Queen Naomi fún wọn o nítorí pé ó jẹ́ kí wọ́n fi ọkàn balẹ̀ nígbà tí Queen Naomi dáhùn èsì tí Kábíyèsí ti ń bi wọ́n látijọ́ yìí wípé ṣé tí àwọn bá relocate gbogbo àwọn olórí yìí ṣé Queen Naomi máa padà wá sínú palace. Wọ́n ní Queen Naomi dẹ̀ fún wọn lésì wípé àwọn ò lè bá àwọn olórí tó bá pọ̀ gbé inú palace. Ẹ̀yin èèyàn lé gist tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí nìyí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi ni mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ káàbọ̀, ẹ kú ètò ẹni, ṣé dáadáa ni a bá yín. Orúkọ mi ni Máṣọlá, mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. Mo dẹ̀ máa ń sọ Yorùbá lórí channel mi. Ẹ̀yin tí ẹ bá ti darapọ̀ mọ́ channel yìí, ẹ jọ̀ọ́ ẹ tẹ subscribe button so that tí n bá ti post any gist ẹ máa rí. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúrótì yín. Bẹ́ẹ̀ ṣe ń subscribe, God Almighty will bless you. Òkè òkè lọ́lá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé, ẹ mọ̀ ipá ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí ó ti tójọ́ mẹ́ta kan. Wọ́n ní good news tí Kábíyèsí sọ̀rọ̀ lórí tí wọ́n sọ fún bàbá wọn ní pé Queen Naomi ní àwọn ò lè padà wá sínú palace pẹ̀lú àwọn olórí tó pọ̀ o sí inú palace. Ọ̀rọ̀ yìí dẹ̀ yé Kábíyèsí, ẹ mọ̀ pé parable ni Queen Naomi fi máa ń sọ̀rọ̀. And ìgbà tá a gbọ́ àlẹ́jì a ní ká mú wá fún ẹ̀yin aráalé. Ẹ̀yin náà mọ̀ ìgbà tí Kábíyèsí ti ń sọ fáwọn olórí pé kí wọ́n lọ ra lé tí wọ́n takú tí wọ́n lọ. Èèyàn méjì péré ló gbìyànjú láti ra lé nínú wọn, èyí tó jẹ́ olórí Tèmítọ́pẹ́ àti Elizabeth. Àwọn ìyókù ṣe ni wọ́n fi fárí náà ní àwọn ò ní kúrò nínú palace o, especially Ashley àǹtí wa R àtàǹtí wa M. Wọ́n patú oríṣiríṣi nǹkan náà ti dá lára nínú palace. Ẹ mọ olórí quarters tí Kábíyèsí ní kán move lọ, ẹ mọ nǹkan tán ṣe. Akọ̀gbọ́ pé náà sọ nínú olórí quarters ni. Àmẹ́ tó ṣe o, ṣùgbọ́n allegedly wọ́n ní Mariam ni ó rán àwọn boys kan ní diesel. Nígbà tí wọ́n dẹ̀ rí àwọn jerrycan yìí, wọ́n rí ní ẹ̀yìn quarters Kábíyèsí tó gbiná yìí. Wọn ò wá mọ̀ bóyá diesel tó ní kán lọ rà ó ní jerrycan tó bá ń bẹ̀, a lè sọ. Ṣùgbọ́n Kábíyèsí ò gbégbèsè kankan lórí ọ̀rọ̀ yẹn nítorí pé wọ́n mọ̀ pé táwọn bá fa gbùrùgbùrù á fa gbó. Bí ọ̀rọ̀ yẹn ṣe die down nìyẹn. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn lé, bàbá Kábíyèsí má tún dìde. Wọ́n tún gbégbèsè wípé kí Kábíyèsí lọ ra lé ńlá kó renovate kó ní kálukú wá múbi tó máa lò sí. Olórí Tèmítọ́pẹ́ nìkan ló lọ síbẹ̀ ló ní kán máa bẹ̀rẹ̀ sí ṣètò. Àwọn yòókù wọn ò dìde rárá. Kí la fẹ́ ṣe sọ̀rọ̀ yìí? Right now, Kábíyèsí tún pè wọ́n ní ó dáa. Àwọn fẹ́ gba ìyàwó àwọn àtàwọn ọmọ àwọn sínú palace o, kí àwọn olórí kan lọ ra lé o. Àwọn olórí ò máa ra lé. Wọ́n máa yarí. The only person tó ra lé òun ni olórí Tèmítọ́pẹ́ àti Dr. Elizabeth. Tí Kábíyèsí dẹ̀ rí pé olórí Tèmítọ́pẹ́ àti Dr. Elizabeth ra lé, inú wọn dùn sí wọn. Àtìgbà yẹn ni ó ti dàbí ẹni pé gbogbo nǹkan tí olórí Elizabeth ń ṣe àti olórí Tèmítọ́pẹ́ Kábíyèsí ń support wọn nítorí pé ẹni tó support Kábíyèsí ni Kábíyèsí ń support. Lẹ́yìn ìgbà yẹn ni Kábíyèsí bẹ̀rẹ̀ sí lọ sí Àkúrẹ́ láti lọ máa bẹ Queen Naomi ní gbogbo ìgbà ìpè kí wọ́n jọ̀ọ́ kí wọ́n máa padà bọ̀ wá sí palace, ìpè àwọn gangan fúnra wọn àwọn ń gbé. Ẹ dẹ̀ mọ̀ pé Queen Naomi busy ní ìgbà tán wà l'Ákúrẹ́, wọ́n ń ṣe project, wọ́n dẹ̀ ń ṣe activities fún church àtàwọn ọmọdé. Bọ̀ kéré tí ọmọ wọn wọlé school, èyí ọmọ wa Tádéníkáwò, Kábíyèsí lọ kí wọn lẹ́kọ̀ọ́ kó tó wá dé pé a gbọ́ pé driver Mariam ó ń lé Kábíyèsí kiri àti Queen Naomi ní kó máa ṣọ́ wọn kiri kí wọ́n tó fà lé ọlọ́pàá lọ́wọ́. Ìgbà tí wọ́n fa gbùrùgbùrù máa fa gbò. Driver Kábíyèsí máa láhùn, ó ní Mariam ló rán òun ṣe.
Kété tí Mariam gbọ́ pé kábíyèsí fọlọ́pàá gbé driver bí Mariam ṣe sá lọ nìyẹn o, ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé tó bá ti ṣẹ̀ ó máa ń sá ni. So ọ̀rọ̀ tí kábíyèsí ṣì ń bi Queen Naomi pé ṣé táwọn bá relocate gbogbo àwọn olórí ṣán máa padà wá sí palace, èsì ẹ̀ lásán pé good news yẹn ṣó ti yẹ yín, torí Queen Naomi dá wọn lóyún pé àwọn ò lè bó lórí tó pọ̀ gbénú palace, so definitely wọ́n ti mọ ibi táwọn ń lọ. Àwa mọ nǹkan tí kábíyèsí máa ṣe o, ṣùgbọ́n ìgbà tí kábíyèsí fi ọ̀rọ̀ yìí lọ allegedly wọ́n ní kí kábíyèsí kan sọ fún bàbá wọn, inú bàbá wọn dẹ̀ dùn. Àwa mọ nǹkan tí kábíyèsí máa ṣe, bóyá wọ́n á fa ọ̀rọ̀ ilé bàbá wọn lọ́wọ́ ni o, bóyá àwọn ni wọ́n máa ṣe o, àmọ́ ṣùgbọ́n ẹ̀yin aráalé ẹ mọ̀ pé kó tó di pé kábíyèsí kó tó di pé ọ̀rọ̀ pé wọ́n fẹ́ Dr. Elizabeth wá sínú palace, ẹ mọ̀ pé wọ́n ti lọ ra ilé kan tẹ́lẹ̀ fún àwọn olórí pé kán múùfù lọ, ìyẹn ní. Ẹlẹ́ẹ̀kejì, kábíyèsí tún gbégbèsè pé kí gbogbo wọn lọ ra ilé lẹ́yọ kọ̀ọ̀kan nípa àwọn asanwó ẹ̀, only 2 olórí ló ra ilé, ibẹ̀ ni àṣìfọ̀rọ̀ yẹn ti sí. Ṣùgbọ́n àmọ́ nǹkan tí kábíyèsí máa ṣe ò lórí ọ̀rọ̀ yìí, a kàn ní ká fún yín ní update ni, but tá a bá ti gbọ́ update a máa mú wá fún yín. Gbogbo etí tó ń gbọ́ mi, Mashola Gist TV wọ́n máa gbé polówó ọjà wá lẹ́kùnrẹ́rẹ́. Màá tẹ email address wa sí orí platform, ẹ̀yin tẹ́ bá fẹ́ polówó ọjà yín ní Nàìjíríà ni o àbí òkè òkun o, a máa ṣe yẹn ní agbára Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ o. Gbogbo etí tó ń gbọ́ mi, òkè òkè lọ́lá yín á máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. Please share this video, like and subscribe. God bless you all.